oṣù méjìlá yọ wà ní ọdún kan yẹn ìsọ ní orúkọ January February àwọn náà wá sọ lóko ní ìbámu nǹkan tí ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wọn ó jésù wọn morúkọ ẹbọ wọn fi sọ ìkọ̀ọ̀kan wọn nítorí pé àwọn náà oòrùn àtòṣùpá náà ni àwọn náà ṣe kíni o ni wọ́n tẹ̀lé ni wọ́n fi ṣe àwọn nǹkan wọ̀nyí. Now alhamdulilayi ibẹ̀ láti mọ̀ rí pé a jẹ́ wípé ìlú oṣù méjìlá yìí ká Ànábì wa Muhammad tó dé ó ti wà nú àkọọ́lẹ̀ ó ti wà nú àṣà ó ti wà nú ìṣe Ọlọ́run ti fún àwọn tó ṣáájú. Àwọn oṣù méjìlá wọ̀nyí tó ti wà nú àkọọ́lẹ̀ yìí táwọn èèyàn gbé àkọọ́lẹ̀ rẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀. Orúkọ oṣù yìí tí àwọn Ísírẹ́lì sọ tiwọn tí àwọn tó wà ní kíní náà sọ tiwọn wọ́n wà ní ilẹ̀ Róòmù ní ìta ń lò ní January February àwọn náà gbé tiwọn kalẹ̀ ní ìbámu àgbọ́yé tó wà láàrin wọn náà fi sọ oṣù kọ̀ọ̀kan January February tá a fi pè pé ẹbọ kan náà ṣe ní bíbáyìí tá a fi pè ní January ẹbọ kan ní ti February nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà gbogbo nǹkan láyé ní ìbámu bí àkówá náà fi ń sọ orúkọ oṣù orúkọ ọjọ́ àti orúkọ ọ̀sẹ̀. Náà kí Ànábì wa Muhammad tó dé ní gbogbo àwọn eléyìí ti wà táwọn náà mọ̀ pé tó méjìlá ni ó kọ̀ǹtẹ́nì ọdún kan. Nígbà tá Ànábì wa Muhammad wá dé sallallahu alaihi wasallam àmọ́ wá gbọ́ pé òkè nígbà tá Ànábì dé o àwa pé àbí nínú Islam a lo Muharram Safar Rabiul Awwal Rabiul Thani Ramadan ẹ rí i pé gbogbo àwọn Muharram Safar tá à ń wí yìí náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tóun ló kọ́ wa ní gbogbo Muharram yìí ni Safar yìí ni a ò lè rí ẹ̀rí kan bí Ànábì kọ̀ọ̀ràn sábẹ́ pé oṣù yìí o orúkọ báyìí ni ó máa jẹ́ Muharram yóò máa jẹ́ Muharram Safar ó máa jẹ́ Safar Rabiul Awwal Rabiul Thani títí tó fi dé kíni o Dhul-Qa'dah Dhul-Hijjah. Ànábì ò sọ pé orúkọ tóṣù yóò máa jẹ́ rí níta Ànábì wa Muhammad ń bá nílẹ̀ náà ni wọ́n tẹ̀lé náà fi sọ oṣù nítorí pé nílẹ̀ Lárúbáwá ni Ànábì ti jẹ́ kó kọ́kọ́ yé wa wípé nígbà tá Ànábì bẹ̀rẹ̀ ìjà Ànábì rẹ̀ Ànábì jẹ́ kó yé wa wípé òun o àtàwọn tí wọ́n wà pẹ̀lú òun yìí ó ní gẹ́gẹ́ bí àdìsọ tasọ́njò ní ó ní nahnu ummatun àwa jẹ́ ìjọ kan ìjọ tó jẹ́ pé ummiyatun ìjọ tí ó máa kọ tí ó máa kà níwá la nakra àmọ́ kọ wala naktub àwòmọ́kà la nakra àwòmọ́kà wala naktub àwòmọ́kọ wala nasab àsìmọ́ ìṣirò ṣe. Ànábì ń rìfà sí òun àti àwọn gúúpù ẹgbẹ́ pé ìjọ tá a jẹ́ yìí àmọ́gbá àmọ́wò àmọ́sirò báyìí. So bíbí Ànábì ṣe wá sọ fún wọn nì Ànábì tó wá tẹ̀síwájú pé àṣàrù akaza oṣù tọ́bádé kan sọ pé oṣù pé báyìí ni o ọjọ́ mélòó wà ní oṣù Ànábì kan fi ọwọ́ rẹ̀ kàn fi signify fún àwọn èèyàn pé mẹ́wàá kìíní mẹ́wàá kejì wọ́ọ̀ṣù àná mẹ́sàn-án wàá ná mẹ́sàn-án ó tún ṣe mẹ́wàá kìíní mẹ́wàá kejì mẹ́wàá kẹta láti jẹ́ kí yíwá pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìjọ tí ò mọ bó ṣe calculation ọjọ́ ni níta Ànábì náà dé bá ń lẹ̀ bí wọ́n ṣe ń ka ọjọ́ bí wọ́n ṣe ń ka oṣù náà l'Ànábì wa Muhammad tẹ̀lé gbọ́dọ̀ tó ti jẹ́ kó yíwá pé àwọn ò mọ bí wọ́n ṣe ń calculate àwọn kinní wọ̀nyí nítorí pé kì í sì ṣe àbò níta Ànábì bá mọ̀ Ànábì yóò sọ pé báyìí ni níta Ànábì ò bá mọ̀ Ànábì ò ní àmọ́ kinní báyìí náà ní pé ìwà sọ kinní wọ̀nyí pé àmọ́ kì í ṣe láìfí nítorí pé Ọlọ́run ti jẹ́ kó yíwa pé Ànábì wa Muhammad Ànábì tí ó mọ̀ ọkọ ni tí ó mọ̀ ọkà ká gbéṣẹ́ dá wà ní
lé lọ́wọ́ àmọ́ tí ó mọ sọ fún àwọn èèyàn ó sì máa ṣe déédéé ní tí ó wà nínú ọ̀dọ̀ àwọn èèyàn nínú mímọ̀ ó wà nínú ọ̀dọ̀ àwọn èèyàn nínú ìtẹ́mi fọwọ́ sí àmọ́ sọ fún ànábì ó sì máa sọ ó sì máa ṣe déédéé rẹ̀ tó bá ti ń sọ yóò máa ṣe déédéé àwọn gbogbo ẹ̀ náà kọ́ wá ní ọlọ́run rí fíìlì fún ànábì wa Muhammad ànábì ọlọ́run sọ fún pé oòrùn àtòṣùpá wọn mọ̀ fi ka ọjọ́ báàlọ́ ṣe sọ fún ànábì bá bẹ́ẹ̀ pé àwọn èèyàn ń lo oòrùn àtòṣùpá wọn fi ka ọjọ́ náà ọlọ́run rí fíìlì yẹn fún ànábì náà ànábì sì ìbánú àṣà pé náà bá wá ń ka oṣù o wọ́n mọ̀ pé mẹ́wàá ọ̀nà mẹ́ta àbí mẹ́wàá àti mẹ́sàn-án kan àwọn èèyàn mọ́ fi ń kà lóṣù ànábì náà dẹ̀ sọ bẹ́ẹ̀ fún ọ̀sán abẹ́ rẹ̀ pé tó àwọn ò mọ̀ ká o àmọ́ wọ́n ṣe ń kà á rèé ànábì wá ṣe ó signify wọn pé bí wọ́n ṣe ń ka oṣù rèé o ànábì ò mọ̀ àmọ́ kàn sì fi ọwọ́ júwe fún wọn ni. ìyẹn ló fà á ni pé gbogbo oṣù méjìlá tó wà ní Islam tá à ń lò ní Muharram Safar ẹ ò lè rí àyà kan nígbà pé ànábì ló kọ́ wọn pé oṣù àkọ́kọ́ mọ̀ jẹ́ Muharram ànábì kan ló kọ́ wọn. ànábì náà bá nínú àṣà ni pé àwọn èèyàn ń ka méjìlá orúkọ tó sì ń pe àkọ́kọ́ nìyí tó ń pe ìkejì rèé tó ń pe ìkẹta rèé ànábì náà baálẹ̀ lànábì náà ń lò ó fún wọn tó ń tako àwọn nǹkan tá a bá baálẹ̀ nínú àṣà lókùngbà tí ò bá ti larí mọ́ ní tó wà nínú àkídà wa tó jẹ́ tí Kùránì gbé wá tó mọ̀ fi bọ́ sí ipò ṣíríkù tí kò sẹ́nìkan tó sọ pé kíní yẹn ò dáa. So ànábì bá bí wọ́n ṣe ń kà á ànábì náà tẹ̀lé wọn ànábì kọ́ ló kọ́ wọn ní Muharram ànábì kọ́ ló kọ́ wọn ní Safar ànábì kan mọ̀ pé tó Ọlọ́run sọ wípé oòrùn àtòṣùpá mọ̀ fi ka ọjọ́ ka oṣù ka ọdún ó sì mọ̀ wípé Ọlọ́run sọ pé oṣù méjìlá ló wà nínú kí àmọ́ ànábì ò mọ iye ọjọ́ tó fẹ́ wà ní oṣù kan kò mọ iye ọ̀sẹ̀ tó fẹ́ wà ní oṣù kan kò sì mọ iye ọjọ́ tó fẹ́ wà ní ọ̀sẹ̀ kan kódà kò mọ iye wákàtí tó fẹ́ wà ní ọjọ́ kan kò mọ iye ìṣẹ́jú tó fẹ́ wà ní wákàtí kan ànábì ò mọ̀ àmọ́ yìí ká ànábì ń bá lẹ̀ pé báyìí ni wọ́n ṣe ń pe oṣù ọjọ́ báyìí ni wọ́n ń pe oṣù ànábì náà tẹ̀lé sílà yẹn ni. náà ìwà ni wọ́n ń pè ní ọjọ́ tá à ń wí ànábì ò mọ̀ pé ànábì ò fún wa ní definition pé báyìí lọ́jọ́ ṣe rí because ìcalculate pé kíní ni ó make a day ànábì ò calculate fún wa àfi tí ìṣẹ̀rí àbámu wá fún ànábì ò kàn fi sọ̀rọ̀ lé lónìí. náà tí wọ́n náà ń pè ní al-yawmu shari'an ọjọ́ nínú shari'u nínú Islam ẹ̀wọ̀n kí ni ìṣẹ̀rí à pè definition tó mú wá fún wa tá a fi ń pe ọjọ́ ní ọjọ́ kan ó ní pé zamanu àsìkò kan ni zamanu àsìkò kan ni mekidaru tó jẹ́ pé lẹ́ǹtì ẹ̀ mintolo ọ̀ṣàmùsí ìlàgùrú bìhà lásìkò tó òun bá ti yọ pé òòrùn yọ títí tó òòrùn ó fi wọ̀ làwa ń kà pé à ń pè ní ọjọ́ kan tàbá ń kà bẹ́ẹ̀ ní ọjọ́ kan ìyẹn pé ìmọ́lẹ̀ ọjọ́ kan nìyẹn ó lóru títí ẹ̀ náà so ìmọ́lẹ̀ ọjọ́ kan nìyẹn Islam ń sọ fún wa pé báyìí ni kẹ́ ẹ fi gbàwẹ̀ lásìkò báyìí sí báyìí tá a fi ń kà ní ọjọ́ so ìtí Islam gbé wá fún àwẹ̀ nìyẹn but nínú ìmọ̀ ìjìnlẹ̀ ní tá à ń pè ní ọjọ́ gangan ó include àárọ̀ ó include ìmọ́lẹ̀ àtòru tó fi pè ní ọjọ́ náà al-yawmu falakiyan àwọn tó wá gbé ìmọ̀ tá a fi mọ̀ pé ọjọ́ ó include wọ́n fi ń pe ọjọ́ kan ní ọjọ́ tí gbogbo wa sì ń lò lénìí ìmọ̀ wa kọ́ ìmọ̀ ànábì wa Muhammad sì kọ́ ìmọ̀ wọn tó lọ ka ìmọ̀ fálákì ni àwọn astronomer ìmọ̀ astronomy ni ìmọ̀ yẹn ló jẹ́ kó yí wa pé n tó ń pè ní ọjọ́ zamanun àsìkò kan ni tó yẹ pé zamanun dàwárá ni. شبابنا ينيل المعالي أيصعد شوامع. Hello Africa. Yeah. Máa sẹ́ǹdì ẹ máa rí láìpẹ́ yìí ń bọ̀. Mo ṣe ń wọlé ni ẹ máa rí láìpẹ́.
àárì àsìkò tí ilẹ̀lẹ̀ fi ń yí haúlà mẹ́wàárì ha ilẹ̀lẹ̀ ó rotate yóò mọ yí báyìí tí ó yí tí ó lọ ráǹdì ara rẹ̀ ilẹ̀lẹ̀ yóò mọ yí ara rẹ̀ àwọn onímọ̀ astronomy ló jẹ́ kó yé wa ànábì wa Muhammad kọ́ ló yẹ kó yé wa pé 24 hours make a day láà ànábì kọ́ wa ní àwọn tó kọ́ wa ní kíni o àwọn tó lọ kọ́ ìmọ̀ astronomy òun dẹ̀ ní gbogbo ayé ń lò lẹ́nu tá a bá ń sọ̀rọ̀ nípa èdè ní calculation tá à ń ṣe àti nílẹ̀ Lárúbáwá àti nílẹ̀ Yorùbá àti nílẹ̀ Ilé-Ìbò ilẹ̀ tá ń lò ìmọ̀ tí àwọn astronomy gbé kalẹ̀ wọ́n fi pè é ní pé tí ilẹ̀lẹ̀ bá yí ara rẹ̀ ká yóò fi odindi 24 hours yóò fi yí ara rẹ̀ ká tó bá ti fi yí ara rẹ̀ ká yẹn bá fi make èdè yẹn náà ní gbogbo wa ń lò alùsùnà ń lò alùtẹ̀blígì ń lò alùsálàfí ń lò alùsúfí ń lò alùtọ̀ríkọ̀ ń lò àmàdíyà ń lò gbogbo ọ̀ràn mùsùlùmí ló ń lò ó ẹni tí èsè mùsùlùmí náà ṣe kí ni o wọ́n lò kọ́ àkàdébù wa Muhammad tó dé wọ́n lò bẹ́ẹ̀ ànábì náà sì ń bá wọn lò bẹ́ẹ̀. so ká sọ pé ìmọ̀ falak yìí astronomy tá à ń wí nì òun ni wọ́n fi wá mọ̀ pé ọjọ́ kan o 24 hours ló wà nínú ọjọ́ ànábì kò sí náà sùn kọ́tà ànábì ti kọ́ ọ̀sán abẹ́bẹ́ pé 24 hours make one day ẹ ò lè rí. Now alihamdulilayi gbogbo ntí a wí ànábì kọ́ ló kàn ó wá ṣe wá láàánú wípé bá ànábì yóò ṣe mọ̀ nípa yóò fún wa ní definition ọjọ́ bẹ̀lẹ́ pé fún wa ní definition tó ń pè ní ọ̀sẹ̀ definition pé tó ń pè ní ọ̀sẹ̀ ànábì kọ́ ló fún wa ní definition ọ̀sẹ̀ ọjọ́ mélòó lọ́sẹ̀ include lọ́sẹ̀ gbé sínú ànábì kọ́ ló sọ lẹ́yìn tí tó oṣù tá ànábì bá lẹ̀ náà ló kàn fún wa ní direction pé báyìí ó tán lẹ́yìn yẹn ní tó bá lẹ̀ sí ló tẹ̀lé ìmọ̀ astronomy sì ló tẹ̀lé ìmọ̀ fàlàkì ló tẹ̀lé àwọn tí wọ́n gbé kalẹ̀ ló náà tẹ̀lé àwọn pé ànábì wa sọ pé tó báyìí náà ṣe ń kà ànábì ò mọ̀ ó sì ti jẹ́ kó yíwa pé tòun ò mọ̀ so àìmọ̀ ni kì í sì ṣe láìfí òun ànábì ti sọ náà pé tó ìjọ táwa yìí o àmọ́ ṣe ń kà o àmọ́ tó wà nílẹ̀ láṣẹ kí ni o là ń tẹ̀lé simple as abc lẹ́nu kó máa sọ pé ànábì ti ní ká mọ́ wá ìmọ̀ fálákì ó wá ṣe mí láàánú pé tó ń takò pé ká mọ́ sí kí ìmọ̀ astronomy wọ́n fi ń wo oṣù parí a ò gbọ́dọ̀ tẹ̀lé ká mọ́ wá kínní ni kò sì mọ̀ pé òun lo ìmọ̀ astronomy fún 24 hours make a day 7 days make a week 4 weeks make a month kò mọ̀ pé ìmọ̀ fálákì ló jẹ́ kó yé òun kó mọ̀ ìmọ̀ fàlàkì ni astronomy ni kò sí tí ànábì ti kọ́ ní gbogbo eléyìí ànábì ò mọ̀ ó ní oṣù méjìlá yẹn ó dà bó ṣe jẹ́ muharram sọ́fà kínní kan ànábì ò mọ̀ ànábì ọlọ́kàn gbé wá ìfẹ́ ànábì pé tó oṣù méjìlá ló wà ní ọdún kan ni àmọ́ pé kọ́nà wa kọ́ ànábì pé àkọ́kọ́ mọ̀ jẹ́ sọ́fà ẹ ò lè rí muharram sọ́fà rọ̀bí ìsáni ìmọ̀dàlúlá ẹ ò lè rí tànábì sọ wọn pé báyìí ni yìí tó hàn fi sọ muharram sọ́fà rọ̀bílà wà ní ó ṣe déédéé kí ni o ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Lárúbáwá gẹ́gẹ́ bí tàwọn tó wà nílẹ̀ Róòmù ṣe ló January February March April tí wọ́n fi sọ àwọn oṣù ọ̀dọ́ wọn bẹ́ẹ̀ náà ni àwọn Lárúbáwá náà mú tiwọn wọ́n fi sọ muharram sọ́fà rọ̀bílà hawa rọ̀bí ìsáni àwọn náà mú ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn bákan náà àwọn ti Israẹli náà mú tiwọn gbogbo bí àkọ́kọ́ ló mọ̀ pé oṣù méjìlá níbẹ̀nu ọdún kọ̀ọ̀kan àmọ́ ìṣẹ̀lẹ̀ wọn àgbọ́yé wọn ni wọ́n fi báwọn Róòmù ẹ bá ń takò wọ́n pé oṣù ẹlẹ́bọ ni nígbà tí kinní kan kú oṣù tán ṣe kinní kan náà ṣe kinní kan nítorí wọ́n fi sọ tiwọn nìyẹn à ń lo January February àkídà wọn là tẹ̀lé àmọ́ à ń lo orúkọ yẹn a fi ń ka àwọn kinní àwọn oṣù wa fine bákan náà títí Lárúbáwá náà ànábì kọ́ ló kọ́ wọn muharram ànábì kọ́ àwọn Lárúbáwá kí Islam tó dé ni wọ́n ti lo muharram sọ́fà rọ́bìlì àwà rọ́bì ìsáni kí ànábì tó dé nílùú Mẹ́kà ó tó di pé ànábì dìde lẹ́yẹ bí òjíṣẹ́ ìlú Mẹ́kà ànábì náà bá oṣù yẹn lẹ̀ ni
so gbogbo oṣù tí wọ́n ń kà yẹn lọ́dọ̀ tiwọn àwọn ń kà níka pé ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan lápèjúwe tó bá ní sáré yẹn bẹ́ẹ̀ náà kí tó fi bẹ̀yẹn lẹ̀ muharram yẹn súnmi yabizalika wọ́n sọ ní muharram lè ànáwó nítorí wípé úrìmọ fi ilkital wọn kì í ja ogun ní àsìkò yẹn wọ́n fi pè ní muharram pé oṣù yìí oṣù ọ̀wọ̀ ní àkẹ́fí ń jagun. bákan náà sọfàr tẹsímíyàtò ìlà sàbàbẹ́yìn ìtàn mi pé ń sọfàr ìsọ́ní sọfàr ni nítorí rísìn bíi méjì ni wọ́n ní àkọ́kọ́ al-awwal anila àròbá bí àwọn lárúbáwá yakufu àìdíhìm ánìlè wùrúùbì nígbà ní lóṣù yẹn náà bàbá dé wọ́n máa ń kóra ró wọn èyí fẹ́ jagun lásìkò sọfàr wọn èyí fẹ́ jagun so inú àlàáda wọn ti wà bẹ́ẹ̀ pé oṣù yẹn wọ́n ti àmọ́ pé ànábì ló wá dé ànábì ló wá sọ pé eléyìí bá bẹ́ẹ̀ bá wo kùránì látòkè kanlẹ̀ kùránì ò sọ pé oṣù yìí méjèèjì láti mo wí o orúkọ tí ó mọ jẹ́rìí irọ́ so tó wà ńlẹ̀ ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní tí kùránì kan jẹ́ kó yé wa níbẹ̀ náà ni wípé àwọn oṣù kan ń bẹ tó yẹ pé oṣù yẹn oṣù hajj ni àwọn oṣù kan ń bẹ oṣù ọ̀wọ̀ ni àwọn tó dẹ̀ pè lóṣù ọ̀wọ̀ fún wa mẹ́ta ni sí mẹ́rin afwan tí kùránì sọ pé tó bá ti di àsìkò tí wọ́n máa ń ṣe hajj ẹ mọ̀ jagun gbà yẹn tó ti yé oṣù yẹn ti wà nílẹ̀ bẹ́ẹ̀ báwọn yẹn ti ń tẹ̀lé bẹ́ẹ̀ káàdébù àmọ́ ṣe kí ni o kó náà tó ṣe kí ni o kó tó dé tó ti yẹn bá lọ ka gbogbo ìtàn wọn ànábì náà bá kìíní yẹn lẹ̀ tó àlọ́ wọn àsìkò tó bá ti di àsìkò báyìí wọ́n ti mọ̀ pé tó àsìkò yìí tó bá ti di oṣù yẹn wọ́n ìjagun wọn ìbára wọn jà wọ́n ò jẹ́ kí peace reign nígbà yẹn ànábì náà sì dàgbà bá wọn bẹ́ẹ̀ tó náà fi ń pè pé oṣù eléyìí o muharram ni oṣù eléyìí o zulhijja ni oṣù eléyìí zulqoda ni oṣù eléyìí o rọjàbù ni títí tó yẹn náà fi dé méjìlá àwọn náà ní reason táwọn náà fi sọ ní oṣù kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí àlàádà gẹ́gẹ́ bí àṣà wọn gẹ́gẹ́ bí tó ń ṣẹlẹ̀ láàrin wọn náà fi táàgì oṣù kọ̀ọ̀kan lórúkọ tiẹ̀ bí àwọn ti róòmù náà ṣe mú nǹkan tiwọn náà wọ́n táàgì orúkọ oṣù tiwọn náà lórúkọ ẹbọ tiwọn táwọn náà ń ṣe ní àsìkò tiwọn bákan náà àwọn ìlú mi náà ní orúkọ tiwọn náà táwọn náà ṣe kí ni o wọ́n fi táàgì àmọ́ àtọ̀tún àtòsí wọn òun náà ni wọ́n fi ṣe káǹtì wọn oòrùn àtòṣùpá náà ni wọ́n fi ṣe káǹtì wọn oòrùn àtòṣùpá náà ni wọ́n fi ṣe káǹtì gbogbo àwọn oṣù yìí ọjọ́ yìí. إن آدم كان شيخنا